láì ṣe pé pòfẹ́sọ̀ náà fi jẹ nítorí àwọn kan wà lé wa lọ́rùn tó jẹ́ pé pòfẹ́sọ̀ bíi mẹ́ta là ń kọ̀ǹtẹ́ǹt pẹ̀lú ẹ̀ nísìnyí tí wọ́n fẹ́ jẹ ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run á fún wa ṣe ẹ ti ṣiṣẹ́ takuntakun débi tẹ́ ẹ dé yẹn ẹ ti dèrè iṣẹ́ yín ẹ tún ọ̀dèrè iṣẹ́ yín gbogbo àwọn olóyè pátápátá àwọn kan mo fi iṣẹ́ ìlú àdúrà yín gbà lé wa lórí àtúbọ̀ máa gbà ó ẹ̀yin ṣífù imọ́m àti gbogbo àwọn ìmọ̀ ṣífù imọ́m yẹn ń gbó àti gbogbo àwọn ọmọ imọ́m yẹn ń gbó àti àwọn ọ̀tá àti gbogbo àwọn tó ń gbàdúrà fún wa àdúrà yín àtúbọ̀ máa gbà lé wa lórí gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú pátápátá àti àwọn ará Ìjẹ̀bú mo kí yín ẹ ṣeun àti gbogbo àwọn tí wọ́n bá wa lálejò látọ̀nà tó jìn ẹ ṣe òdúpẹ́ báyìí la máa rí. ẹ rántí pé for the past almost 30-something years now there is no central Oba and between that several Obas emerged from Ijebu, the 5 towns. People call it quarters, me I call it towns. And they have been trying their best. But when you look these few years, maybe 3-4 years, you will see the marvelous development in Ijebu because we are now we are competing better a good competition among us. Very good one. You can see that Olokune is doing a certain thing today. He's empowering people. He's giving title to some. Deserting people. So also is happening in Okeago. It's happening in Ojo. It's happening in Okesopin. It's happening. Now we are having almost police stations in all the 5 towns. The one that is not police station, you see that it's a police command, that is the head. Gbogbo àwọn èèyàn pátá tí bá bojú ẹ̀yìn tí bá rí nǹkan tí àwọn aláìlúwà ń ṣe orí mi á lè máa wú. Ẹ ṣe ẹ káàbọ̀ aláìlúwà. Tí bá wo nǹkan tí àwọn aláìlúwà ń ṣe káàkiri orí mi á lè máa wú. Nítorí tẹ́ ẹ bá wo Òkè-Àgbò development tó wà bẹ́ẹ̀ láàárín ọdún mẹ́ta sí ìsìn ayé àdílẹ́nu. Tẹ́ ẹ bá wo Àtìkòrì development tó wà bẹ́ẹ̀ sí ayé àdílẹ́nu. Tẹ́ ẹ bá wo Jàfárá development tó wà bẹ́ẹ̀ ayé àdílẹ́nu. Gbogbo ìlú márààrún ni wọ́n ṣe competition. Ẹ ti wà lọ kò ń ṣe competition pé mo bá ọ̀pá mi ò bá ogun lẹ́sẹ̀. Oníkàlùkù fẹ́ kí ìlú yẹn kó wà dáadáa. Nítorí wá mú mi lórí nìyẹn wípé igi kan ò kì í dágbó ṣe. Tí n bá bojú ẹ̀yìn, tí n bá rí nǹkan tí àwọn kábíyèsí ń ṣe, ó máa ń jẹ́ kí inú mi dùn. Tí n bá sùn tí n bá dé láàárín òru, ó máa ń ṣàdúrà fún gbogbo wọn. Àdúrà mi kẹ̀rẹ́ á gbà lórí gbogbo wọn. Bẹ́ẹ̀ ti sọ yẹn, àwọn kábíyèsí tí ó kẹ̀rí ti bẹ̀rẹ̀. Wọ́n sọ pé development ni ọba wà fún nísìnyí, ó ṣe kí ọba kàn jókòó sáàfin. Development. Tí àgbàrá kí ìgbà tó ń sọ nǹkan tó ń ṣe fún mi, ó ní aláìlúwà
ẹ̀ka kan tí rò yẹn tẹ́lẹ̀ ni tí n bá ń dárúkọ ní kọ̀ọ̀kan even àwọn tán tí ì di ọba tí wọ́n fẹ́ di ọba wọ́n ti mú development tó lágbára wọ ìlú oníkálukú wọn. nǹkan tí mo máa fẹ́ rọ àwọn èèyàn wa ni wípé ipò tí a wà yìí Ọlọ́run ló gbé wa síbẹ̀. ẹ má jẹ́ ká ríra wa bíi ọ̀tá. ẹ jẹ́ ká ríra wa pé Ọlọ́run fún wa ní iṣẹ́ ṣe a dẹ̀ ní láti ṣe nítorí a máa padà lọ jábọ̀ níbi tá a ti wá. ẹ jẹ́ ká ṣe agbára ká lo agbára wa pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. ìbẹ̀rù Ọlọ́run òun ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. mo ń wo gbogbo àwọn kábíyèsí kò sẹ́ńtẹ́ máa dé ìlú ẹ̀ tí o ṣe development ló máa wá. àwọn ọmọ wa scholarship ti ń lọ rẹpẹtẹ ṣùgbọ́n ẹ̀jọ̀ ẹ̀yin aláìlúwà ẹja ká give meaningful scholarship. meaningful scholarship kò ń ṣe owó oúnjẹ láti máa fún àwọn ọmọ tá a máa sọ pé àpò ní scholarship. iṣẹ́ scholarship ọgọ́rùn-ún tó bá jẹ́ ọmọ márùn-ún la lè rán láti secondary school jáde yunifásitì káwọn lọ lóyìnbó ẹ jẹ́ ká ṣe. àwọn yẹn á padà dé wọ́n á padà wá tún ìlú ṣe fún wa. inú mi dùn gbogbo tí ẹ ń ṣe gbogbo empowerment tí ẹ ń ṣe lọ́tún lósì kò ní sú yín kò ní rẹ̀ yín. gbogbo ẹ̀yin aláìlúwà mo dúpẹ́ lọ́wọ́ yín tí n bá bojú ẹ̀yìn tí n bá rí àwọn aláìlúwà lẹ́yìn inú mi á dùn.